ó ń ṣe show fún Lizzy ojú òun ni Lizzy ṣe gbé koké àbálò àbábọ̀ olórí burúkú gba ó gba owó físà lọ́wọ́ àwọn èèyàn ó scam wọn ṣé ní gbogbo àwọn àgbà òfò táwọn wọn máa ráre kú lójú ẹ̀mí wọn yìí títí mọ́ Ìyábọ̀ Òjó. tó ẹ̀yin èèyàn wa ẹ kú déédéé ìwòyí ẹ kú àsìkò yìí ṣé dáadáa lẹ wà ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Lizzy Anjorin pẹ̀lú Ìyábọ̀ Òjó àtúntí dé o láti fi wá tó yín létí ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin èèyàn wa ìjà tó wà ńlẹ̀ yìí ó mà ti dórí màmá wa Lọlá Àlàó pẹ̀lú Mide Martins ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan bí ò ṣe gbọ́ bó ṣe ń lọ láti ẹnu Lizzy Anjorin. ọmọ Ìyábọ̀ Òjó máa ráre kú lójú Ìyábọ̀ Òjó kán máa lọ fọmọ Ìyábọ̀ Òjó àmọ́ Ìyábọ̀ Òjó lè lọ fi òkú Mohbad gba donation ẹ wo bí Ìyábọ̀ Òjó ṣe tírìtì bàbá Mohbad tó ń mọ̀nà ọmọ ẹ̀ ẹ gbọ́ mi ẹ wo ohun tí Ìyábọ̀ Òjó ẹ wo ohun tó ń kù fún bàbá Mohbad the same olórí burúkú Àṣàbí yìí kò lóhun ò pa Mide Martins ó dẹ̀ bí títí ẹ Àṣàbí mò ń wà ẹ̀dẹ̀ olórí burúkú olórí bíi pẹ́ẹ̀gì sọ̀fíọ̀ mò ń wà ẹ̀dẹ̀ ìwọ ìyá òṣì ìyá òfò ìyá èpè ìyá ẹ̀sìn olórí burúkú ìyá àjàràbùkà olórí burúkú ẹni òfò ẹni èpè ẹni ẹ̀sìn ẹ gbogbo kéèsì ìyá Mide Martins ìyá orí ìyá tó ti kú ó máa pè sórí fóònù ni ìtàgé ti gégùn fún ẹ Àṣàbí olórìṣà ìtàgé ti gégùn fún Ìyábọ̀ Òjó torí wípé èpè àti ègún ni nínú iṣẹ́ tíátà tẹ́ bá rí gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó ń lò oní tíátà ní gbogbo wọn títí má kí mú bẹ́ fúrọ̀ ẹ lọ gbogbo àwọn tí Ìyábọ̀ Òjó ń lò oní tíátà ní gbogbo wọn pátápátá ẹ rí pé iṣẹ́ tí Ìyábọ̀ Òjó ń ṣe ó ti ń ṣe tipẹ́ social media tí ò sí làṣírí òfin tú ṣe rí gbogbo àwọn olórí burúkú tó mo ti ń bọ̀ mò ń wọ ẹ̀dẹ̀ Àṣàbí olórìṣà mò ń wọ ìyálàyà ẹ̀dẹ̀ wàá jẹ gba níbi ìbá tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ wo ló ṣe olórí burúkú aláìníròònù ẹni òfò ẹ máa gbọ́ nǹkan tó ń sọ o olórí burúkú ò jáde o ńgbà tẹ́sábọ̀dù ń sọrú ikú tó máa pa ọmọ Àṣàbí ńgbà tẹ́sábọ̀dù ń sọrú kọ́lọ̀ ikú tó máa pa gbogbo ọmọ Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó lọ rẹ́rìn bẹ́ẹ̀ olórí burúkú Àṣàbí ò jáde o ẹ máa mọ òun ló ṣe kéèsì Mide Martins òun ló fẹ́ pa Mide Martins ńgbà yẹn òun rèé òun rèé. Yes, this needs to be stopped, Your Excellency. The first olórí burúkú olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ ṣe Excellency tí Ìyábọ̀ Òjó àti Gistlover àti Esabod sọ pé ó ti kú lẹ̀ ń pè kò ń ṣàṣàbí ọlọ́ṣẹ o ẹjọ́ o Àṣàbí olórìṣà ni o kò ń ṣàṣàbí ọlọ́ṣẹ o Àṣàbí olórìṣà lélẹ́yìí o àwọn onítíátà ayé àtijọ́ tí tíátà ti gégùn fún ni òun ló mọ gbogbo story onítíátà òun ló máa ń sọ story àwọn onítíátà ń bí. of Nigeria, you are a mother and you watch all these things. ẹ máa wo lórí burúkú ẹni kó wá búra pé òun tó sọ nípa mi 2019 ẹni kó wá búra pé òtítọ́ ni òun ṣàtírẹ́sì o àwọn tí tíátà ti gégùn fún ṣàtírẹ́sì ní Ìyábọ̀ Òjó ṣebí donation ní Ìyábọ̀ Òjó fi ń jẹun. If you are a taker, you don't have time to be watching all this. You watch it. If you don't watch what is going on wà ní máa wò ìwọ òwò ni ìwọ náà ń wo social media, please help me tag her. Though I have sent it to her inbox, help me
saga, I'm still going to collaborate with her. A stop has to be put on this thing. Your Excellency, if truly you are a mother to all Nigerians, if truly you are the first lady of Nigeria, I know you for a very long time. For a very long time, you... Ẹ̀wẹ̀ yín olórí burúkú. Ẹ̀wẹ̀ yín bí eyín rẹ̀ kú ọ̀yà. A ní Ìyábọ̀ fòkú Mohbad gba donation. Òun pe first lady. Kí ló kan first lady? Ṣé first lady ló ní kó lọ sọ́dọ̀ Lizzy? First lady ló ní kẹ́ lọ máa fòkú àwọn ọmọ ọlọ́mọ gba donation. First lady ló tì ẹ́ lọ kó lọ parọ́ mọ́ Lizzy. Used to be a very caring woman. I know you since your days in Maryland, United States. I know you to be a very caring woman. Since your days as the first lady of Lagos State, you were so caring. You were so... Mo ń wá ẹ̀dẹ̀ wà nínú list mi. Mo kàn fẹ́ kó mọ̀ ni. Ẹ já lọ sínú main show àjọ. Mo kàn fẹ́ kó mọ̀ pé wà nínú list mi. Àwọn ọmọ Yíbò ti rí yín tán kó lórí burúkú ẹ̀dá ni. Ó ń yà àwọn ọmọ Yíbò lẹ́nu pé adúrú aburú tí Ìyábọ̀ Òjó ṣe. Ṣé pé bá yá àwọn Yorùbá kọ̀ọ̀kan ṣe rí kì í ṣe gbogbo Yorùbá o. Ẹ já lọ sínú kéèsì Ìyábọ̀ Òjó foolish. Ẹ jẹ́ ká wo ọjọ́ tí Ìyábọ̀ Òjó lọ sí. Mo kọ́kọ́ ní nǹkan tí mo fẹ́ gbé wa ìjọ. Ẹ jẹ́ n kọ́kọ́ gbélé wa. Ẹ jẹ́ n kọ́kọ́ gbélé wa. Ó ní kan. Mo fẹ́ kẹ́ wo báyé Ìyábọ̀ Òjó ṣe bàjẹ́ tó. Fẹ́ kẹ́ wo báyé Ìyábọ̀ Òjó ṣe bàjẹ́ tó. Justice for Mohbad. Imole. Life. Were you a fan of Mohbad before he died? Unfortunately, I didn't get to know him. What? Ìyábọ̀ òbébí ò mọ Mohbad. Ó kọ̀ lọ háyà wọn wá ni. Torí bó fẹ́ gba donation. Ìyábọ̀ òbébí kò mọ Mohbad nígbà tó wà láyé. Ìyábọ̀ yẹ káyé bí ẹ pé kí nìkan tó ń cover. Ìyábọ̀ ṣó mọ̀ wípé ìwà ẹ pẹ̀lú òkú Mohbad ó raise suspicion like fẹ́ni tó bá smart kì í ṣe gbogbo èèyàn. Kì í ṣe gbogbo èèyàn o ó raise a lot of suspicion. You understand? He was alive. Unfortunately, I didn't get to know him while he was alive. Yeah, he's sharp. Oh, ṣọ́ọ̀kì. So baby ò mọ Mohbad nígbà tó wà láyé. Ìyábọ̀. Ẹ máa bọ̀. Ìyábọ̀ mà mọ Mohbad o. Wọn kì í sọ̀rọ̀. Wọ́n kàn jọ pàdé ní UK ni. Wọ́n kàn jọ pàdé ní UK ni. Wọn ò mọra wọn rí. Wọ́n kàn jọ pàdé ní UK. Ó ti ń yé wa. Ẹ ń dí abẹ́ẹ̀dì. Ẹ ń dí abẹ́ẹ̀dì. Ẹ ń dí abẹ́ẹ̀dì. Mo ń gbọ́. Ìyábọ̀ wá nọwọ́ ó lọ ṣe shopping pósí fáwọn ọmọ ẹ̀. Ìyábọ̀ wá nọwọ́ sí pósí bí ẹni tó nọwọ́ sí ẹyin àtẹja nílé ọlọ́kà. Mo ń bọ̀. Ẹ já padà síbí. Ẹ já padà síbí. Mo ń bọ̀. Ẹ jẹ́ ká tún wọlé. Àǹtí Lọ́lá Àlàó ṣẹ́yìn náà mọ Mohbad nígbà tó wà láyé àbí ńgbà tó dọ̀rọ̀ donation lẹ́yìn náà travel wálé ṣó wá ara yín lẹ fi ra tíkẹ́ẹ̀tì
àbọ̀n ra tíkẹ́ẹ̀tì fẹ́yìn náà láti wá ṣe justice for Mohbad láti cover arú kọ́lọ̀ kú tó pa Mohbad tẹ́yìn òkúkú mọ̀ ẹja gbọ́ àǹtí Lọlá Alao náà. My name is Lola Alao. It is with pain and sadness I'm here. Because this boy is like a son to me. Although I don't. Àǹtí Lọlá ṣé Ìyábọ̀ ló tún ní kẹ́ẹ̀kẹ́ wálé. Àǹtí Lọlá ṣé Ìyábọ̀ Òjó ló tún ní kẹ́ẹ̀kẹ́ ẹ wò wọ́n. Know him, but I see him all the time. But all I have to say is that àwọn náà làwọn ò mọ̀ àwọn má kàn ń rí ni àbí ẹ̀yin náà mọ̀ mo ń gbọ́. the Nigerian police decided not to give justice. He has fought for himself. So that's a law. Okay, in case táwọn ọlọ́pàá bá sọ pé àwọn ò fún ní just ẹ ti prepare mind wálẹ̀ ọlọ́pàá bá láwọn ò fún ní justice ẹ ti ṣe àwọn yìí tó wà nínú WhatsApp group yẹn náà ni àbí àwọn lẹ ń sọ okay ẹ ti prepare mind wálẹ̀ pé kò ní ti justice mo kàn ń béèrè ni o àǹtí Lọlá àǹtí mi ta ló bá yín lẹ́rùn ojú yìí àǹtí Lọlá ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ pẹ̀lẹ́. He has fought upon others. I believe he has fought for others, like his royalty and his properties and his aṣọ yìí ẹ bá mi gbé aṣọ yìí lọ fẹ́ni tó ní ẹni fẹ́ pè mí pa ẹ gbé aṣọ yìí lọ gbàṣọ fún mi láwọn aṣọ tó wà bẹ́ẹ̀ jọ ẹ fún mi. ó ti yé mi àǹtí Lọlá jà he gave his life to fight for others, to free others, to give others freedom. Freedom of kíni? Freedom of kí lẹ̀ ń ṣe àǹtí Lọlá? Kí náà sọ fún pé ó pa Mohbad to give other freedom. Ṣé inú ẹ̀wọ̀n ni Mohbad kú sí ni? Ẹ mà gbà mí Ìyábọ̀ Òjó mà ti dayé rúkẹ́. Ẹ gbà mí ẹ bá mi ṣé ẹ bá mi tẹ́pẹ́ bá ń bèrè lọ́wọ́ Ìyábọ̀ pé freedom for kíni? They are covering some of coming out that has been tormented because he's not the only one. Shame to all of you that killed him. Yeah, shame. Okay, ẹ̀yin náà sọ pé wọ́n pa ni. Àwọn wo ló wá pa? To everybody that killed him, because he's a hero. He died a hero, and he said it. Okay, wá ṣe hero Spider-Man ni. Ìyábọ̀ ti bà ayé jẹ́. Ìyábọ̀ ti bà ayé jẹ́. Ẹ̀yin lẹ máa fẹ́ kólẹ̀ fún wa. Ẹ padà sá lọ náà. He's a hero. Ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó máa padà sá lọ. Okay, nǹkan tẹ́ ń sọ ni pé àwọn tó pa ló máa padà sá lọ. So ìsìn tí Ìyábọ̀ Òjó ti wá sá lọ yìí. Allegedly ẹ̀yin lẹ sọ o. Ìyábọ̀ Òjó ló wá yanjú ẹ̀. Ẹ jẹ́ wo bóyá ó lè padà sẹ́yìn. Nina has been tormented because he's not the only one. Shame to all of you that killed him. Àwọn tó gbé travel ni àbáwọn tó manage ẹ̀. Àwọn ò lẹ́yìn mọ̀. Àwọn ò náà sọ fẹ́ yìí mò ń gbọ́. Shame to everybody that killed him because he's a hero. He died a hero. And Spider-Man ti ẹ̀yìn Spider-Man ni ṣebí Mohbad lẹ́ ń sọ Spider-Man ni Spider-Man. He said it in his mouth, ẹ̀yin lẹ máa fẹ́ kólẹ̀ fún wa. Ẹ padà sá lọ náà. He's a hero. Gbogbo ìgbà ẹ̀yin ti mọ̀ pé Naira Marley àti Sam Larry ò sí Nàìjíríà. Ẹ̀yin náà kọ́ decide láti bá wọn wọ polo. Àǹtí mi ẹ̀yin náà decide láti join Ìyábọ̀ Òjó láti wọ polo. So ẹ̀yin náà confirm sí pé Naira Marley àti Sam Larry ò sí Nàìjíríà. So wọ́n ti sá lọ. Okay, ńgbà tí Naira Marley àti Sam Larry ti sá lọ. Kí ló wá mú ẹ̀yin àti Lọlá tẹ́yin ṣe wá tẹ́ ṣe wá sá wá láti Canada? Kí ló mú ẹ̀yin sá wá Nàìjíríà? Àmọ́ ń béèrè ni o. Àǹtí Lọlá mo kàn ń béèrè ni o.
àǹtí Lọlá ṣó wá dá kí yẹn ń tàṣẹ yín tí bá yẹn ń tàṣẹ yín kò ní dá irọ́ o àǹtí Lọlá is not talking out of point o àǹtí Lọlá ò talk out of point àǹtí Lọlá mọ tó ń sọ o ẹ̀yin lọ̀rọ̀ àǹtí mi ò yé o. Rest in peace, Mohbad. I don't know you, but ẹ̀yin náà mọ̀ ṣogbo yín tí Ìyábọ̀ Òjó lọ kó wá yìí Ìyábọ̀ sọ gbogbo àwọn tó lọ kórora yìí wọn ò mọ Mohbad lójú ayé ìwọ nìkan ló mọ̀ ọ́ allegedly olú ẹjọ́ wà ìwọ náà ló sọ pé ẹjọ́ wà ní London ẹ ló ń béèrè ọlọ́pàá ẹ ló fẹ́ jáde bóyá wá fẹ́ lọ bóyá ó fẹ́ gbé dustin powder jáde ni o yẹn dustin powder tó máa fi ń pa ọrùn ọmọ òkókó ló fi ń wọ́ ọlọ́pàá tó máa tẹ̀lé àwa ọmọ mo ń gbọ́. I feel your pain. Àǹtí Lọlá ẹ̀yin ṣáà mọ̀ pé ìyá Ìyábọ̀ ní history wèrè ṣé bẹ́yìn mọ̀ pé ìyá Ìyábọ̀ ní history wèrè ẹ̀yin dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó ò níṣẹ́ lọ́wọ́ ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó rẹ́ǹtì ló rẹ́ǹtì ṣọ́ọ̀bù ni Àǹtí Lọlá tẹ́ bá tiẹ̀ máa sunkún yóò bẹ́ẹ̀ kẹ́ ẹ yọrun ojú ni ẹ wá fi ọjọ́ orí yín àǹtí mi ẹ wá fi ewu òbò káfíń pé ẹ fi wíìgì bo tòkè mọ́lẹ̀ ẹ tún wá lẹ́run ojú ẹ wá ń jẹ́ kí Ìyábọ̀ Òjó tí yẹ ẹ lo 30 years lọ́gbà ẹ̀wọ̀n wèrè ó wá ń dẹ̀yìn ríboríbo ṣé ò tẹ́ ṣe tí n bá analyse ẹ̀ ṣùgbọ́n àǹtí mi kò sí mo fẹ́ tì yín sí. A murder, but it is well because you called the police and they were not there for you. Rest in peace. Auntie Bola, Auntie Milola, he called police and they were not there. Police tí Mohbad pè yẹn. Ṣé Ìyábọ̀ Òjó mọ̀ ń pa àbí kò mọ̀ ń pa? Ṣé nǹkan tí Ìyábọ̀ Òjó rò ní wípé a lọ fi Mohbad fọlọ́pàá gbé Naira Marley àti Sam Larry bó ṣe sásábẹ́ Sàríyù ẹnu ìṣó tí yẹn náà ń gbọ́lọ́pàá wálé tó ń gbé kóòtù wálé àmọ́ tó jẹ́ òun ló ń padà lọ sẹ́wọ̀n. Àǹtí Lọlá ẹni wípé ó pe ọlọ́pàá ò dáhùn kò tí mò ń béèrè lọ́wọ́ yín ni wípé ṣé bí Ìyábọ̀ ṣe ń sásábẹ́ ẹnu ìṣó tó fi lọ ń fọlọ́pàá gbé Lizzy tó ń fi kóòtù gbé Lizzy ṣé the same thing náà ni Ìyábọ̀ ṣe nípa ọ̀rọ̀ Mohbad allegedly ni mo kàn ń béèrè question harmless question. Ìyábọ̀ Òjó ti ba yí àwọn èèyàn jẹ́ jìnnà tí Mohbad bá lè jí dìde tó bá sọ ohun tí ojú ẹ̀ rí bọ̀ àìlè jí dìde ẹ̀ Ìyábọ̀ Òjó ó máa ráre kú tọmọtọmọ ẹ̀ kọ́lẹ̀ tó forúkọ mi sí ibi ni gbogbo á máa wà ikú ò ní pa wá. Tẹ́ ẹ bá wo nǹkan tó padà ṣẹlẹ̀ sí Mohbad ẹ rí i pé tó bá jẹ́ pé Lizzy Anjorin ò máa pariwo pé lórí burúkú Sàríyù tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀ tí nǹkan bá ṣe ẹ mú dọ̀kásì ẹ rí wípé ẹnu ìṣó ni ò bá lọ èyí tó ń fi padà lo Mohbad ẹ jágbọ́n àǹtí mi tó ń That is why I'm here. Yes, yes, Thank you very much, Mama. Imole to the world. yes, so Imole. mo rí pọ́ pàtẹ́wọ́ fún inú fídíò ìfọ̀ well script delivered now ẹ jẹ́ ká máa bọ̀ bí ibi ìbá ìlà fẹ́dẹ̀ ká tó lọ mo fẹ́ kẹ́ wo kínní Ìyábọ̀ Àǹtí Lọlá èèlò náà san fún ẹ̀yin tán fi gbé yín wá èèlò náà san fún yín Ìyábọ̀ wọ́n ní ìyàwó Mohbad ló wà níbí báyìí wọ́n sọ bẹ́ẹ̀ mi kọ́ wọ́n ní ìyàwó Mohbad ló wà níbí báyìí and this is less than maybe 72 hours tí Mohbad kú or 48 hours I don't know wọ́n ní ìyàwó Mohbad ló wà níbí Ìyábọ̀ kí ló dé tí ìyàwó Mohbad fi fìlà ọmọ òkókó tó tún wá ní bẹntigọ́ kí ló fi dé tó fi bo ojú ṣó lápá lójú ni ṣóhun àtẹ̀yàn kan jọ struggle ni
ṣóhun àtèèyàn kan jọ jà ni nígbà tọ́kọ ẹ̀ wà láyé àbí nígbà tọ́kọ ẹ̀ kú tán. I am just asking. She's not the one. How come she's the one? How come she's not the one? Though I can't say. But tó bá jẹ́ pé òun ni Ìyábọ̀, ṣé àpá wà lójú ẹ̀ ló ṣe mú fìlà yìí ni àbí òtútù wà nínú ilé yìí? Then Ìyábọ̀, mo fẹ́ zoom photo yìí. Kí ni àwọn Ìgbò kí ni wọ́n wá níbi òkú ọmọ Yorùbá? Ìyábọ̀, if Mohbad's death is not pre-planned for reason best known to the killers, Ìyábọ̀, ọmọ kékeré kú, àwọn ẹni yìí, àwọn people yìí, I understand they are there for probably donations and condolence, but if the death of that boy is not pre-planned, invitation wo lẹ fi sáré gbé irú àwọn eléyìí wá? Ẹ jọ̀ọ́ ẹ má kọ síbí báyìí pé Wùmí ló pa Mohbad. Mo bẹ̀ yín ẹ má kọ síbí báyìí jọ̀ọ́. Ẹ má bá mi kọ nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Wùmí ò ṣẹ̀ mí, Wùmí ò wá fún mi o. Wùmí ò ṣe ṣó fún mi. Ẹ jọ̀ọ́, Wùmí ò dẹ̀ dá mi lóhùn láyé yìí. Ẹ bá mi fọwọ́ yẹn wo Wùmí. Ẹ má bú lórí platform mi. Ẹ bá fẹ́ bú Wùmí, ẹ lọ bú ní platform mi. Ìyábọ̀, wọ́n ní owó tí wọ́n pa níbi òkú Mohbad, èyí tí wọ́n dá fún ìyàwó directly, wọ́n ní wọ́n ló yá owó yẹn tán allegedly o, ní ìmọ̀ bóyá rọ́ ni àbóòtọ́, wọ́n ní wọ́n ló yá owó yẹn tán, wọ́n ní wà ní lágbájá bá mi fún wọn ní 10 million, bá mi fún wọn 2 million, fún lágbájá ní 3 million, olówó ti di fínlo. Mo ń bọ̀, mo fẹ́ change aṣọ yẹn. Ìyábọ̀, mo fẹ́ fi kíní hàn èèyàn. Ẹ wo kíní. Ẹ bá wa kọ lẹ́tà sí rightful authorities. Ẹ wo. Ẹ wo àkáǹtì tí Ìyábọ̀ fi ń gba owó. Ṣé rí pé verified page Ìyábọ̀ ni. If you have any evidence to back up Mohbad's case, videos, picture or voice note, please send it to me, to my business. Ìyábọ̀, did you posted this number to receive video calls, or you purposely posted it so that when people donate to this account, they can tell you with this number? They can send receipt of payment here. Ṣé o mọ̀ pé ẹni tí ó ní àkáǹtì yìí, ẹni tó ní àkáǹtì yìí, wọn ò mọ number láti send the payment proof. Oyabojo, did you actually posted this number to be receiving payment proof to monitor the donation going to this account? It's just an harmless question. Let me show you. Guys, look at this. This is being posted on Iyabojo verified page. If you have any evidence to back up Mohbad case, videos, picture or voice note, please send them to my business line. Okay, this is your own business line. Now, you now say no distractions. No distractions for donations. Justice for Mohbad for donations. Justice for DJ Splash donations. Justice for our children for donations. Please support this DJ Splash. You know that when you pay into this account, did Iyabojo posted this line to be receiving payment proof, or truly Iyabojo posted this to be receiving video, VN and evidences? If truly Iyabojo posted this number to receive voice notes or evidence against Naira Marley, why is Iyabojo not providing anyone till now? So in my own conclusion, allegedly, Iyabojo purposely posted her own number to be receiving credit alerts, money paying into this account, allegedly.
are we communicating? Ẹ pàtẹ́wọ́ fún Lizzy. So Iyabo, I'm just asking. Iyabo, did you actually posted your own line to be receiving payment proof so that you can know the amount? Iyabo, if DJ Splash was not brought in for purpose of destroying Naira Marley and at the same time making money, Iyabo, why can't you go to DJ Splash and help DJ Splash with any amount from your sweat? One, Iyabo, why did you instructed DJ Splash to go to hospital to obtain his personal health documents to further your own donation scheme and to support the downfall of Naira Marley? Iyabo, then if I may ask, you said if you have any evidence to back Mohbad case, videos, picture or voice note, please send them to me. Then Iyabo, I am challenging you. Can you kindly give us evidences or evidence people sent to you through your office line concerning Naira Marley, Sam Larry and Mohbad? Harmless question, allegedly. Iyabo, it is clear to this honorable court that Mohbad's death needs to be investigated, and you, Iyabo, should provide evidence. I'm not saying you are the one that killed him or find him rather, but you can be of help. You don't understand? Because Iyabo, for you to have posted your office line or your private line or any line of yours, that people should give you evidence. And you posted an account details that people should be paying into it. Let me get another evidence. He's receiving every necessary treatment right now. Thank you for your donations. He's receiving every treatment right now. Iyabo, you mean treatment you instructed him to go and take even when the guy is not sick? Iyabo, 500,000 naira or 200,000 naira with rest of mind. Do you know that I have some evidences here, Iyabo, that proves that that boy is okay? The boy family are just broke. They needed money. But mentally, nothing wrong with the guy. Mentally, Iyabo, nothing. Of course, Omekelele is sick. You, Asho,